Aláròyé máa wí o. Àwọn ọlọ́pàá ti mú olórí Ọọni Ògúnwùsì tẹ́lẹ̀. Àsìkò yìí kì í ṣe èyí tó dára rárá fún arẹwà olórí Ọọni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ nì Queen Sílẹ̀kùnọlá Ògúnwùsì. Èyí kò ṣẹ̀yìn bí oore tí obìnrin tó jẹ́ ajíhìnrere yìí fẹ́ ṣe fáwọn ọmọ kéékèèké ṣe fẹ́ di ibi mọ́ ọ lọ́wọ́. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fọwọ́ òfin mú wọ́n sì ti ń fọ̀rọ̀ pò ó nífunpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé nìbàdàn lọ́jọ́ 18 oṣù kejìlá yìí níbi tí èèyàn bíi 35 ti dágbére fáyé. Aláròyé gbọ́ pé ó ti ṣe díẹ̀ tí olórí Naomi ti máa ń ṣètò wẹ̀jẹwẹ̀mu fáwọn ọmọ kéékèèké ní gbogbo ìparí ọdún. Ó máa kó wọn jọ yóò sì fún wọn lóúnjẹ, wọ́n máa jó, wọ́n máa ṣàjọyọ̀, lẹ́yìn náà ló máa fún wọn ní ẹ̀bùn tí oníkálukú yóò sì gba ilé rẹ̀ lọ. Obìnrin yìí ti sọ ṣáájú pé òun fẹ́ràn àwọn ọmọdé, òun sì nífẹ̀ẹ́ kí òun máa ṣètọ́jú àwọn ọmọ tó bá kù díẹ̀ káàtó fún láwùjọ. Ètò yìí kan náà ló gbé lọ síbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ 18 oṣù yìí nípasẹ̀ àjọ aláàánú kan tó dá sílẹ̀ tó pè ní Wings Foundation ló fi gbé ètò náà kalẹ̀. Wọ́n ti ṣe gbogbo ètò tó yẹ, wọ́n sì ti polongo ètò yìí lórí rédíò. Bẹ́ẹ̀ ló jẹ́ iléeṣẹ́ rédíò Àkídìgbò ní iléeṣẹ́ rédíò tí wọ́n ti jọ lájọsọ ọ̀rọ̀ láti polongo ètò yìí fún gbogbo ayé. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́, aago 10 ló yẹ kí ètò náà bẹ̀rẹ̀. Aago 2 àárọ̀ ni àwọn tó fẹ́ ṣètò náà sì ti ní àdéhùn pẹ̀lú àwọn iléeṣẹ́ ọlọ́pàá pé kí wọ́n wá síbẹ̀ láti pèsè ààbò tó tó. Ṣùgbọ́n nítorí pé wọ́n ti sọ fún wọn pé wọ́n máa mú nọ́mbà ni tí àwọn tó gbé ètò náà kalẹ̀ sì ti sọ pé àwọn kò fẹ́ ju èèyàn 5,000 lọ. Láti aago 5 ìdájí làwọn òbí pẹ̀lú àwọn ọmọ wọn kan ti gba ilé ìwé náà lọ. Níbi tọ́rọ̀ náà sì ká wọn lára dé, àwọn míì ti dé láti alẹ́, ìyẹn ó kù ọ̀la tí ètò náà máa bẹ̀rẹ̀. Aláròyé gbọ́ látẹnu àwọn tọ́rọ̀ náà ṣojú pé nígbà tí ọ̀rọ̀ náà ká àwọn èèyàn wọ̀nyí lára, níṣe ni wọ́n já géètì ọgbà ilé ìwé náà tí ọ̀pọ̀ wọn sì rọ́ wọlé. Ṣùgbọ́n níbi tí wọ́n ti ń ṣe wàdùwàdù ni àwọn kan ti ń ṣubú tí àwọn míì sì ń tẹ àwọn tó ṣubú yìí mọ́lẹ̀. Kí ẹnikẹ́ni sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀, àwọn kan ti kú, ọ̀pọ̀ sì ti farapa. Ojú ẹsẹ̀ ni wọ́n sáré gbé àwọn tó farapa lọ sílé ìwòsàn. Bí èèyàn 22 ló sì ti jí Ọlọ́run nípè láàrin kádìjú kálá. Ohun tó burú ni pé ètò ọ̀hún kò tilẹ̀ tí ì wáyé rárá tí gbogbo àkọlùkọgbà tó mú ẹ̀mí lọ yìí fi wáyé. Alága iléeṣẹ́ rédíò Àkídìgbò Oríyọmí Hamzat ṣàlàyé pé nígbà tí òun rí ohun tó ń ṣẹlẹ̀ àti bí èrò ṣe ń ya lọ síbi gbọ̀ngàn tí ètò náà ti fẹ́ wáyé lòun ń pariwo lórí rédíò pé kí ẹnikẹ́ni má tíì lọ sí Bashorun Islamic College tí ètò ọ̀hún ti fẹ́ wáyé mọ́. Ṣùgbọ́n tí wọn kò dáhùn. Ó fi kún un pé ìmọ̀tara-ẹni nìkan àti ojú kòkòrò ló ṣàkóbá fún ọ̀pọ̀ àwọn tó lọ síbẹ̀. Ọkùnrin náà ní bí àwọn ṣe ń gbìyànjú láti gbé àwọn tó ṣubú tí wọ́n ti tẹ̀ mọ́lẹ̀ dìde ní àwọn míì tó ń sáré wá tí wọ́n sì ń tẹ àwọn tó ti ṣubú sílẹ̀ yìí mọ́lẹ̀ sí i. Nígbà tó ń fìdí mímú tí wọ́n mú olórí Ògúnwùsì múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òṣìfẹ̀sọ sọ pé lóòótọ́ làwọn ti fọwọ́ òfin mú arẹwà obìnrin náà. Ó fi kún pé kì í ṣe òun nìkan làwọn mú o. Ó ní àwọn tún fọwọ́ òfin mú àwọn 6 míì. Àwọn èèyàn náà ni ọ̀gá àgbà pátápátá fún iléèwé náà Fasasi Abdullahi, Genesis Christopher ẹni ọdún 16, Tanimowo Mọ̀rúfù ẹni ọdún 52, Anísọ̀lọ́jà Ọlábọ̀dé ẹni ọdún 42, Ìdòwú Ibrahim ẹni ọdún 45 àti Abíọ́lá Olúwatìmílẹ́yìn ẹni ọdún 25. Ìwádìí àwọn agbófinró ṣì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.